bọ́dún bá dùn káfíń ọdún ọdọọdún rẹ̀ ọdọọdún rẹ̀ wà ń wà ó. ìpàdé àpapọ̀ ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá nílẹ̀ Nàìjíríà rè túkò dédé ọmọ ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá nílẹ̀ Nàìjíríà ẹ̀ka ìpínlẹ̀ Ògùn ó ti yá alága ẹgbẹ́ nípínlẹ̀ Ògùn díákónì lóbìnrin Tolú Aya Àjàyí rè ń ṣaṣáájú wa lọ. Anglican Heritage City Òkè Ìyanu lábẹ́ àkóso Anglican Diocese Òkè Òye Iléṣà Òǹrè ibùdó ìjọ kẹta oṣù kẹjọ ọdún Òǹrè ìpàdé àpérò ń bẹ̀rẹ̀ ìjọ keje oṣù kẹjọ 2025 yìí rè ìpàdé àpérò máa parí. ààrẹ ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá Nàìjíríà Fèyíṣíkẹ́ Aya Aliu àti dédé ìgbìmọ̀ Afiboyan ń retí ìdédé wa o. ìpínlẹ̀ Èkó Ògùn Ọ̀yọ́ Oǹdó Ọ̀ṣun Èkìtì Kwara Kogi Àjìdó Gúúsù títí ládàbújá alága ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Tìàmíyù ń perí sọ̀tẹ̀ ìyá sóńtó ìpàdé àpapọ̀ o. ọdún ayọ̀ ojú wa máa rọ́jú o. ọdún ayọ̀ ojú wa máa rọ́jú o.